Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lẹ́yìn Annabi sallallahu alaihi wasallam. Wípé a kú ọlá Jímọ̀ ní o. À ń bẹ lọ́hun kó má fẹ́ ní ṣe òpin Jímọ̀ tá kí láyé. Ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́ nípa èyí kan nínú àwọn ohun ìgbàlódé tí ọjọ́ orí rẹ̀ ò tí pẹ́, tí àwọn ọlọ́jà àtàwọn olówó tí wọ́n tún gbẹ́júmọ̀ láti máa fi tajà, máa fi rajà. Ẹ̀yin náà ti máa gbọ́ nípa ẹ̀, buy now and pay later, BNPL. Èyí tí ń dá lórí wípé ọlọ́jà fẹ́ tajà bóyá online, kódà lórí Jumia ní Nàìjíríà náà. Option yìí tí ń wà available láti bí ọdún 3, 4 àbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn láwọn ìlú mi. Ọlọ́jà fẹ́ tajà, oníbàárà náà fẹ́ rajà. Owó tí mo jò ń gbé fọ̀ láàrin àwọn méjèèjì kò wá available nítorí ìdí kan sí ìdí kejì. Mo fẹ́ rajà, mi ò ní cash lọ́wọ́. Kódà ó lè jẹ́ grocery láwọn ọjà kéékèèké ni wọ́n sábà lo àwọn kíní wọ̀nyí fún. Kò sí cash lọ́wọ́ mi, kò sówó lọ́wọ́ mi, mo fẹ́ máa sanwó later, mo fẹ́ rà láwìn. Ẹni tí ń tajà kò wọ́n kó tajà láwìn, ó nídìí owó torí kó tún lè rí ọjà mìíràn sí inú stock rẹ̀. A nídìí alágàtà tí ó wà tàwa sátọ̀, tí ó wà sáàrin àwa méjèèjì. Òun lówó lọ́wọ́ ń tiẹ̀. Òun ni ó jẹ́ intermediary láti ran èmi lọ́wọ́, ìyẹn èmi tí mo fẹ́ rajà. Èmi gẹ́gẹ́ bí consumer tí màá fi rí ọjà mi rà láwìn. Òun ni mo jẹ lówó, òun ni mo sanwó fún. Ẹni tí ń tajà náà tó jólówó merchant yóò rọjà rẹ̀ tà, yóò dẹ̀ rówó ẹgbàá lẹ́ẹ̀kan náà. Ìyẹn látọwọ́ company tó jẹ́ alágàtà yìí. Ní Nàìjíríà, ẹ máa rí Credpal, ẹ máa rí Carbon, ẹ máa rí EasyBuy, ẹ máa rí Payflexi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn tí wọ́n ṣe àwọn tó gbajúmọ̀ jù nínú àwọn operators. Iṣẹ́ wọn ni wípé wọ́n fẹ́ yá ọ lówó basically. Ìyẹn wọ́n tó fẹ́ rajà. Wọ́n fún ọ ní credit, but kì í ṣe pé wọ́n kó sí account rẹ̀ kankan. Ọjà tó fẹ́ rà yẹn náà ni wọ́n bọ̀ rà, wọ́n bọ̀ sanwó fẹ́ni tí ń tajà. Ìwọ get ọjà rẹ̀. So bá ṣe ṣàlàyé yìí ó simple lójú. Ní pé àṣẹ kò jù báyìí náà lọ. Dáadáa nìyẹn. Especially tí wọ́n bá tún fàlàyé kún àlàyé ń pé lórí credit táwọn fún ọ yìí, gbèsè tó jẹ àwọn yìí, àwìn tó rà ní àtọ̀dọ̀ ẹni tó ti fẹ́ rajà, táwọn facilitate bó ṣe ráwọn èèyàn rà, tó fi wá jẹ àwọn lówó tó mọ̀ san fáwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní olóṣù 3, olóṣù 4, olóṣù 6 kì í sábà kọjá torí wọn kì í yáyàn ní tọ́pọ̀. Èèyàn fẹ́ ra nǹkan kékeré, kódà èèyàn fẹ́ san fine, ó fẹ́ sanwó kan online, ó fẹ́ ra service kan, ó fẹ́ subscribe, ó fẹ́ sanwó NEPA bill àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá sọ síbẹ̀ wípé a ní charge rẹ ní interest. Ṣé mọ̀ kí yẹn ó ti dá paríparí báwọn. A ní charge rẹ fún ní interest. Èló lọjà tó fẹ́ rà, tó bá kó cash dání pò tiẹ̀ lówó rẹ̀ lọ́wọ́ fẹ́ rà fúnra rẹ̀ nísìn. Èló wọ́n ń tà, ẹja sọ pé 100 lápèjúwe. Àná wá sọ fún kí mọ̀ worry. 100 tí wọ́n ń tà hàn tó san ká ló ní cash lọ́wọ́. Ńlá wa náà gbà lọ́wọ́ rẹ̀, even though a fún ọ láǹfààní àti máa san díẹ̀díẹ̀, máa san pẹ̀lẹ́pẹ̀lẹ́ fóṣù 4, fóṣù 3, fóṣù kan àbí fún fóṣù 6. So bọ́n ṣe fún ọ ní time, bọ́n ṣe fún ọ lákòókò tóun náà, wọ́n ti torí ẹ̀ sọ fún ọ pé ó san èlé. Ó jẹ́ kí kálukú rí wípé kíní yìí kò sábúrú ń bẹ̀. Àmọ́ wọ́n ní àṣetọ́nú yẹ́sùkùnù fi tafasil. Àṣetáni inú detail ni mo gbé, kì í gbé ta public. Torí wọn pẹ́ tètè dáhùn mọ̀, yóò disguise. So nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ̀kúnrẹ́rẹ́ àtójúbọ̀, níṣẹ́ là ń wò yìí pé Credpal àbí Credpal wọ́n pè wọ́n, EasyBuy àtàwọn irú wọn bẹ́ẹ̀. Èrè wo lẹ́yìn ọ̀wà jẹ? Ẹ̀yin tẹ́ ẹ dé láti ṣalágàtà láàrin òǹbàárà àti ẹni tí ń tajà. Tẹ́ wá sọ fẹ́ ẹni tí ń tajà pé mọ̀ worry, á sanwó rẹ̀ nísìn. Tà á fún láwìn. Yóò mọ̀ jẹ́ sí pàwà lọ jẹ lówó. A mọ̀ gbówó yẹn lọ́wọ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́, a kò wó fún ọ. Ẹni rí mọ̀ lẹ́yìn o.
bó lẹ́yìn ṣe ń san sálárì àwọn òṣìṣẹ́ yín, bó lẹ́ ṣe ń sanwó rẹ́ǹtì ọ́fíìsì sí yín, bó lẹ́ ṣe wá ń jẹ èrè tiyín náà. So obviously wọ́n ń jèrè. Bó wọ́n ṣe ń jèrè òun ni pé ọjà yẹn 100 ni wọ́n quote ní pé wọ́n ń tà nígbà tí wọ́n fẹ́ rà torí online àbí gbogbo ṣọ́ọ̀pù náà, kódà tó fi máa wọn grocery tí wọ́n ti ń ta àwọn ọjà kéékèèké. 100 ni wọ́n quote ní price. 100 yẹn náà ni wọ́n gbà pé ọ̀ ń san torí náà lọ san fún Credpal, náà lọ san fún EasyBuy, náà lọ san fún Payflexi. But láàárín company tó ṣe alágàtà àti ẹni tí ń tajà, ìyẹn merchant tí ojúlówó ti ń tajà fún ọ gangan, àsọyé àtàgbọ́yé kan bẹ láàárín wọn tó súnmọ́ kí wọ́n mọ̀mọ̀ sí torí wọ́n sign a tripartite agreement. Agreement ẹlẹ́nu mẹ́ta kọ́ ni ọ̀dà yẹn papọ̀. Agreement ẹlẹ́nu méjì ni bilateral agreement ń bẹ láàárín àwọn méjèèjì. Àsọyé wọn ni pé àwọn èèyàn máa wá rajà rẹ̀, àwọn máa wá ràn ọ́ lọ́wọ́. Gbogbo ẹni tó bá fẹ́ rajà rẹ̀ tí ò lówó lọ́wọ́ tí ó san fún ọ lẹ́ẹ̀kan náà, máa tà á fún wọn lópin ìgbà tó ń tàn bá ti fulfill àwọn májẹ̀mú kọ̀ọ̀kan yẹn, credit worthiness àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó jẹ́ ni tí ọwọ́ tì láti jẹ wá ní gbèsè torí yóò sanwó wa padà. Ó ti láwọn tí wọ́n wò. So application yẹn ni wọ́n download. So tó bá ti wá rí gbogbo merchant tó ti fi logo àwọn company yìí sí kíní rẹ̀ pé ọjà tiwa táǹtà ó lè sanwó through àwọn company báyìí yẹn, irú Credpal lápèjúwe, EasyBuy ni àti irú àwọn tó wà Nàìjíríà, mo fi ń ṣe example tó gbajúmọ̀. O lè sanwó through wọn, o lè sanwó through àwọn báyìí, o tún lè sanwó through àwọn báyìí. Ìyẹn ni pé o lè rà on credit basis tó mọ̀ lọ san díẹ̀díẹ̀ fáwọn company yìí, àwọn ò ti tajà fún wọn tiwa. Yọ ọ̀rọ̀ kálukú lọ́rùn láti tó bá ti rí option wọ́n ṣe ń pè payment option lóríṣiríṣi bẹ́ẹ̀ ń pé jẹ́ ìrà lọ́wọ́ wọn, mo lè mọ̀ sanwó pẹ̀lẹ́pẹ̀lẹ́. But àsọyé tí ń bẹ láàárín àwọn company wọ̀nyí àti ẹni tí ń tajà fún ọ, àsọyé wọn ni pé èyí tá fi tà fún ní 100, 90 lẹ́yìn ó san fún wa. Ìwọ tó ń rajà 100 náà quote fún ọ, right? So 100 ni wọ́n gbà pé ọ̀ ń san, tọrọ 100 ló san fún ẹni tí alágàtà tó wá dúró láàárín yín. Ṣé understand? So 100 ń lọ san fún. Àmélòó gangan ló wọ́n san fún ẹni tí ń tajà fún ọ yóò dín. Ẹ̀dínwó náà ni èrè táwọn náà ń jẹ. Ìyẹn ni wípé ó san 100 fún wọn, àmọ́ iye tí wọ́n yá ọ gangan, iye tán bọ́ ọ san fáwọn tó rajà lọ́wọ́ wọn gangan 90. Àwọn tó rajà lọ́wọ́ wọn ti lágbọ́yé pẹ̀lú wọn pé iye tọ́jà yẹn jẹ́ gangan kọ́lẹ́ mọ̀ san fún wa, àmọ́ kó lè tètè máa lọ nílẹ̀ káwọn tí ò lówó lọ́wọ́ tán fẹ́ máa san díẹ̀díẹ̀ káwọn náà lè tètè máa rọ́jà wàrà. Àmọ́ gba 90 lọ́wọ́ ẹ̀yin tẹ́ fẹ́ bá wọn sanwó, ẹ̀yin máa lọ gba 100 ní ọwọ́ wọn. So ìyẹn ló jẹ́ kí àwọn afọ́mímọ̀ lágbàáyé Islam lénìí kí wọ́n máa debate matter yìí pé ṣé rìbá ń bẹ ńbẹ̀ àbí ò sí ńbẹ̀, ṣé halal ni àbí haram. Fún ẹni tí ń rajà, ọ̀rọ̀ look simple torí pé wọn ò wulẹ̀ sí, kò bá wọn sí nínú, kò kópa nínú àgbọ́yé tí ń bẹ láàrin wọn pé 90 la fi gbà instead of 100, kò sí nínú àgbọ́yé yẹn. Wọ́n kó ti 100 fún pé san 100 iye tọ́jà wa jẹ́ ni, bàtà tó fẹ́ rà yìí 100 ni. Olóhùn ò ní 100 lọ́wọ́ nísìn. Credit company kan sì yọjú sínú picture pé ṣé o lè sanwó through wọn? Mo lè sanwó through wọn, yín mọ̀ san fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. 100 tí wọ́n lọ́jà jẹun náà sì ni wọ́n gbà, lọ́dọ̀ tiẹ̀ kò sí interest. Ó jẹ́ kí àwọn mímọ̀ kan rò pé ṣé rí consumer tó fẹ́ rajà ẹyọ òun kúrò, òun ò ní ṣòro nínú ọ̀rọ̀ yìí. So ó lè rajà on that basis, kò sáburú ńbẹ̀. Àmọ́ company tóun gbé rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí credit company tó fẹ́ máa yáwọn èèyàn lówó lérí ọ̀nà yìí tí ó sì máa lọ gba ẹ̀dín lọ́dọ̀ ẹni tí ń tajà. Àtẹni tí ń tajà tó ní business tó wọ́n pé kóun lè máa rí customer dáadáa, kóun partner pẹ̀lú àwọn credit company yìí káwọn customer àwọn lè máa rí ọjà rà láwìn. Àwọn méjèèjì ni wọ́n níṣòro nítorí wípé discount tó fún credit company on what basis? Àwọn fee tó ń san fún credit company on what basis?
torófin ṣẹ̀ríà ni wípé wala takulu amwalakum bainakum bil batil. Olúwa ló ṣòfin wípé ẹ má jẹ owó ara yín láàrin ara yín lọ́nà àìtọ́. Gbogbo owó tí ó bá wọlé sí ọ lápò ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan kan ló ṣe dípò rẹ̀ tó fi tọ́ sí kó wọnú àpò rẹ̀. Ní tẹ́tẹ́ títa ò fi tọ́ nínú Islam toró ní nǹkan kan tó ṣe jèrè tó jẹ ni. So owó tá a bá ti ń pa sápò tí ò ní tá a ṣe tí èsì pé wọ́n bùn wá àkànṣe mọ́jẹ̀mú náà ni kó gbọ́dọ̀ sanwó yìí kí ni mo gbọ́dọ̀ ṣe tí ń fi tọ́ sówó yẹn kò lójútùú. Yọmọ ní question mark. Allah ní la tadhlimuna wa la tudhlamun. Èèyàn gbọ́dọ̀ sọ pé ẹ̀ ṣe bọ́ tẹ́mi lọ́rùn mọ́ sán kò sí èyí tó kan inú anybody náà kò sátọ̀wọ́ bọ̀ mí lápò ń tipa. Allah ní má ṣàbòsí fún yàn. Àwa náà wà nígbà kan rí ọ ṣe lábòsí ọba àlọ́ tẹ́wọ́ lọ́rùn àwọn onígbà. Àbòsí ò gbọ́dọ̀ sí láwùjọ. Àsọyé tí ń bẹ láàrin credit company yìí àti merchant tí ń tajà àgbọ́yé wípé máa gba 100 lọ́wọ́ àwọn oníbàárà wa àmọ́ kó máa san 90 fáwa. Ọmọ wa gba 100 yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ olóṣù mẹ́fà máa yá wọn lówó basically yá oníbàárà wa ní 100 yá ní 90 sorry kó o fi gba 100 lọ́wọ́ rẹ̀. Bẹ̀tẹ̀ oníbàárà ò ní mọ̀ pé 90 ni wọ́n yá wọn torí pé tóun rí ni pé wọ́n kó ti 100 síta bàtà yí 100 lọ́jẹ́ òun dẹ̀ san 100 khalas. Òun ò mọ̀ pé láàrin ẹni tó tajà fóun àti creditor àárín àwọn méjèèjì àsọyé ń bẹ wípé 90 ni kó fi san mọ́ wọ́rí lọ gba 100 lọ́wọ́ oníbàárà wa. Àwọn àfóò mímọ̀ tán faramọ́ àwọn ní ṣe mọ̀ pé credit company yìí ń kópa nínú ìdàgbàsókè ọjà oníbísínẹ́sì yìí torí ń pa wọn tí wọ́n bá rajà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àìlówó lọ́wọ́ ni òjì wọn lè rà irú wọn náà ti láǹfààní nísìn láti rajà yẹn so customer rẹ̀ pọ̀ sí. So owó tí discount ti ń rí yẹn ẹ jẹ́ ká zoom wípé ọjọ́ ń tà lè pè ní brokerage ìyẹn bí ẹni tí ń ṣe òǹdìláàlì nípa bá ń wá customer wa tó bá ń rí customer yín fún ọ léyè báyìí fún commission báyìí. Bẹ́ẹ̀ táwọn afọ́ mímọ̀ míì tí wọ́n gbé yẹ̀wò dáadáa ní àkọ́jọ́ nítorí wípé n tá bá pè ní service provision nínú ṣẹ̀ríà Ọlọ́run ó gbọ́dọ̀ wà measurable service tó ń provide. Tẹ́ bá ní bá wá customer mélòó lòun gan lè estimate pé òun mú wá fún wa ní credit company. Ok àwọn èèyàn bu ọjà mi wìtìwìtì ṣé nítorí credit company yìí ni tòótọ́ tó bá jẹ́ nítorí wọn ni customer mélòó ló wá nítorí wọn ṣó ṣe measure. So ìdásí wọn nínú òwò mi kò lójútùú tí ń fi mọ́ fún wọn ní discount 10 tí mo ń fún wọn yẹn. So ó dájú pé nítorí nǹkan bá mi yáwọn èèyàn lówó kán lè rọ́jà mẹ́ra ni mo fi ń fún wọn ní discount wọn. So látara bẹ́ẹ̀ kọ́rọ̀ wa má bàa gùn jù àròyé àwọn àfọmímọ̀ pọ̀ ní orí ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń wò tí ó jẹ́ àmọ́ pàkíyèsí gbogbo mùsùlùmí especially ẹni tó bá jólówó tó fẹ́ partner pẹ̀lú wọn àbáwọn tán nírú company yìí náà àwọn ọmọ mùsùlùmí ṣà ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ ṣiṣẹ́ táwọn ṣe halal ní àbí haram láti wà careful. In tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó farajọ aklu amwali nasi bil batil lọ́dọ̀ àwọn àfáà mìíràn kódà ó tún farajọ rìbá. Ó dáa kí alternative tó wà acceptable nínú Islam ká lò fún alternative mọ́ wà ọmọ always wà kò sí haram kan tí ò sí halal tẹ́lẹ̀ fi replace rẹ̀. Èyí tẹ́ fi máa yáwọn èèyàn lówó ẹ̀yin ò ṣẹ́ra ọjà yẹn fúnra ara yín ẹ rà lọ́wọ́ merchant tí ń tajà customer dé ó fẹ́ ra bàtà ẹ̀yin creditor wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yin ó wá ra bàtà yẹn lọ́wọ́ merchant pé àwa ti ra ẹ wá tà fún customer yóò lè jẹ́ sí pé ọjà lẹ tà fún customer yín ẹ jìrì tó bá wọn yẹn lérí ẹ̀. Àmọ́ kẹ́ ẹ sọ fún pé kò sí interest lábẹ́ láàrin ẹ̀yin àti merchant tí ń jólówó kẹ́ ẹ máa charge owó ó kù díẹ̀ káàtó nínú ṣẹ̀rí Ọlọ́run. À ń fi yẹn pàkíyèsí gbogbo mùsùlùmí kí àwọn nǹkan tọ́lọ́wọ́n ọ̀fẹ́ kọ́ mọ́ máa rìn kọjá láwùjọ táwọn èèyàn sì ní mọ̀ tí wọ́n máa fara kó wọn ni pé ká ṣàtúnṣe ibẹ̀ dúdú ẹni tí ó bá jólówó tó fẹ́ partner pẹ̀lú wọn rò ó dáadáa irú terms and conditions tó bá fara mọ́ mọ́ rò pé dúdú tó bá ṣàtijọ́ mọ́ ká sign ká document Islam ọ̀dá sí inú mọ́ṣáláṣí ní Islam wà àtàlàsà láti ọjọ́ Sunday Islam kọ́ yẹn o Islam odindi life rẹ̀ ní jẹ́bẹ̀
ìbálòpọ̀ rẹ pẹ̀lú fámìlì rẹ, ìbálòpọ̀ rẹ pẹ̀lú àtàárà, ìbálòpọ̀ rẹ pẹ̀lú ẹranko gan pẹ̀lú, kódà pẹ̀lú ẹ̀mí rẹ, gbogbo ẹ̀ pátápátá ní jẹ́ Islam. Láfi ń pè ní Islam, òun ni pé submit gbogbo ohun tí ń jẹ́wọ́ fọlọ́run. Ọlọ́run ṣàjọrọ̀ wa lọ́rùn. Jímọ̀ tá à ń kílé ni má fi ṣe akímọ́ wa. Wala la hawla wala quwwata illa billah. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.